láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, jẹ́jẹ́ láyé gbà o, ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ìwé lárí kọ́mọ ó lọ́ka o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó. Ṣé èyí wá dá arábìnrin olúrẹ́ o? Kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o. Òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o. Ayọ̀. Má ṣàgídí ọkọ̀ tí nǹkan sì lọ́wọ́ ọ̀pọ̀ ló ń béèrè lọ́wọ́ orí. Ìyá mi fọ́gò ìyá fọ́gò ẹ̀ka tàmà ẹ̀yìn pé ẹ̀sọ̀kọ́ wa tíkẹ́ẹ̀tì owó fún mi ní kí yìí mi mọ̀kọ́ tó jẹ́ bọ̀tí bí mi tẹ́ ń wò ó dàbí bọ́ọ̀bù wọ́n ní pé ọ̀gá mi Yanko yóò fi iná jẹ́ fún yàtì àbúyé wọ́n ní kí n fi dàgbà. wọ́n ní pé kí ni tí ó láti àbúlé ní kò fún mi ṣọ́ ní kò wọ́n bọ́ǹbù lé dàbí kò bọ́ǹbù mi. mi ì ní pẹ́ bọ́ọ̀bù ni mo kàn rí pé ó jọ bọ́ọ̀bù. Bọ́ọ̀lù ní báyìí. Fóònù ni Blackberry. Fóònù. Ọjọ́ bọ́ọ̀bù fóònù ni. Fóònù ni. Fóònù ni. Ó dàbí TV o. Wọ́n expensive. Fóònù wọn ni. Táǹkọ́ ọmọ Dubai. Ó já tèmi. Bàrẹ̀ sọ̀rọ̀ ṣé fóònù ló gbé dání ẹ̀? Èmi padà lélẹ̀ fóònù gidi lélẹ̀. Ìyá fóònù. Ọmọ àjò ọkọ mi. Táǹkọ́ ọmọ Dubai. Ó ṣe gàrí Nàìjíríà. Wọ́n ṣàdédé ọkọ̀ jù. Tani! Dayo báyìí! Tani! Ìyá fọ́gò! Ìyá síbi tó máa fi ẹ́ sí tó lè lọ sí ìkọlẹ̀ wò. Mo lọ sí àwọn àjà tó wà ní tùmípù. Ìyá fọ́gò! Ṣé o bá mi rí fóònù tó fún mi láàárọ̀ tí mo fi sẹ́gbẹ́ mi nígbà tí mo fẹ́ jáde? Tó dàbí tẹ́lì yẹn. Ó ti jọ nìyí. Mi yí fóònù. Ó jẹ́ sọ̀rọ̀ tó bá jẹ́ pọ̀ lórí. No, mi yí o. Mo yí payọ́. Mo yí. Ìyá fọ́gò! Nǹkan tẹ́ni pẹ́ mẹ́ra fún mi nǹkan. Pátá mi ra wá. Mo bẹ̀rẹ̀ ra nǹkan bọ̀. Ṣé o bá mi rí fóònù tó yẹ? No, ṣé ọ̀tọ̀ mi yí fóònù. Mi yí fóònù. Ayọ̀. Máa gbọ́ bisikíìtì mi. Kò dá bẹ́ẹ̀ yẹn o. Precious. Ẹ gbọ́dọ̀ adájú kò mọ̀ ṣe wéèrè ìwọ bá dábí tí àbí kan ṣe gbọ́dọ̀ jì ó bá dábí jẹ̀bi tí kò dá o. Tani. Adébọ̀. Èèyàn mọ̀ ọ má lè kó kíkì ìbàyọ̀. Ọ̀gbọ́n mo ti kọlẹ̀ kí látàárọ̀ ni. Jọ má di. Wá. Fóònù yìí máa jọ èyí tí bàbá Yanko ní ọjọ́ ti ìyàwó ẹ̀ àtàbí. Gbẹ́gbẹ́ sọ̀hún kí ló fa ọgbọ́n insult yẹn?
mo sọ pé fún nǹkan jọ kí ló fa gbogbo rubbish yẹn kí ló mean. Kí ló mean by gbogbo rubbish yẹn. wọ́n tọ́ àwọn. bàtà ẹsẹ̀. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé ẹ̀sùn pẹ̀lẹ́ ọmọléèwé ẹgbẹ́ lọ́wọ́ ọ̀dà ẹ̀ máa wọ̀ bẹ́ẹ̀ ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ̀jẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀dà ẹ̀ máa wọ̀ bẹ́ẹ̀ ilé ìwé ṣóun lòbìrán ẹ̀ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀dà nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan. tíkè ó mọ̀ pé ó bẹ́ẹ̀ gan ọmọdé máa ń fún ẹ lórí kípe àìwọ ọmọ ìyá wẹ̀rẹ̀ tó mọ mi nínú àṣẹ látẹ̀ní lọ ó ti fọ́ọ̀mù gan tó dẹ̀ mọ́ mi ìwọ àwọn máa garanu hostel wàá máa garanu campus àti òbí lọ́ọ̀sì anything èmi ti mọ bó ṣe ń lọ o sọ́dọ̀ yìí bó ṣe wà ẹ máa jẹ́ òmò gan náà mi ní parọ́ fún ẹ torí ẹ̀ mo ṣe wá ẹ wá sí bíbá yìí mo mọ̀ pé máa wà níbà náà mo ṣe wá ẹ wá máa jẹ́ òmò tó ṣe ó ti yí ẹ wo. wo mi sórí bí tó bá ti mo súra èèyàn láyé ayé yẹ àti ibi orúkọ ni ṣòtò máa wo destiny yẹn tó máa ṣoríire ibi orúkọ ni nígbà tó ń pè é fọ́gò kí ni wọ́n ẹ́sìlẹ̀ tẹ́lẹ̀ sọmọ kí tó wà pé wèrè yìí tó gba èso stẹ̀ ni báwo lè mẹ́ta ilé mọ́ra fọ́gò ògbórúkọ tèmi TK finance sórí ẹ̀ para ẹni kí ló ń ṣe ẹ̀ wá sọ́bí sórí méjà ni wọ́n jalè kejì sókàn ẹ̀ ni jẹ́ kí n live life. gbèrè ní ẹni o mad ni o crazy ni na who you be sef wetin dey worry you na you dey craze you dey mad. gbèrè ní ẹni. sọ̀kò ti dórí ẹ̀mí mi. tó mẹ́ta ni o sọ̀rọ̀ àdìgí ni kò mọ̀ mí ni David aka Mr. Mulẹ̀ màá mú ẹlẹ́bàá ni wọ́n máa jọ ẹ̀gbọ́n ó ṣì èrè ni ló fẹ́ kúrì àbọ̀ fẹ́ lówó ìwọ ló fẹ́ ṣe ń bẹ̀ wọ́n á sọ̀rọ̀ àdàjì tó lówó wọ́n tẹ́ ka tàkà fún wẹ̀rẹ̀ àtùpà ọmọ wa bá jẹ́ bùnà. ó ní fọkàn bí ẹ̀mí mi o. gbèrè ní ẹni. ó ti ń débi ẹ̀mí mi o. ó yẹ kó bẹ́ẹ̀ ni. ó wà pé mọ̀lẹ́ sí ni kò múlẹ̀ fún mi rí ìwọ ló sọ pé ọmọ bílẹ̀ ni. make I tell you one thing kò ṣeré Moscow kò ṣeré Moscow. ọjà mọ̀ rí o ọ̀gá ẹ̀wọ̀ ẹ̀fẹ̀ mi ṣe ṣẹ́rí gbogbo ìjà ń ṣe ariwo lásán ìdí kan sí. mo sọ fún ẹ. mo sì aláriwo lásán mo kà sí ó jẹ́ má lọ lẹ́jẹ̀ ìrúru ẹ̀jẹ̀ ìrúru máa ń parú yín. David ìwọ ló fún bọ̀bọ̀ yìí chance o ọlọ́run kí ló fẹ́ ṣe kí ló máa ṣe. David fẹ́ ṣe. ọ̀gá sọnù. kò sí wèrè wàá mọ ti fẹ́ ṣe. ẹ kàn bínú orí ni ẹ má bínú orí èmi kọ́ mo ní pé kọ́ lóun kó ṣe mistake tèlè dá ẹ ó sì ṣe ó fast dá ó farabalẹ̀ dá èmi ni kí ló dé wọ́n ṣe pè mí ní fọ́gò wèrè ẹ wo ṣe rí. David ló fa ogbó. àbí bí èrè Awólọ́wọ̀ ẹ̀wẹ̀ ní àkókò ṣì kúrò. David bí ní parọ́ fún ẹ wọ́n ló fún bọ̀bọ̀ yìí chance káàní ò ṣe chance tó fún mi pé bá mi sọ̀rọ̀ yẹn gan mi ní parọ́ fún ẹ mo wá pẹ̀lú dán ni màá fi sí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni bọ̀ kó má dàbí pé mo lọ bojú ẹ̀ jẹ òun ni tí mo wò. olú ilé kò ṣe rú ẹ ilé kò lè jẹ́ kíkọ tó má ìlú ilé tó bá pín lè dọ́sìn kí ló fẹ́ kọ́ máa sọ o ráìdì ẹ̀ ni ẹ tó mọ̀ pé last ọmọ òde. ó dùn mí gan. gbàgbé ó mọ kó tó máa ṣẹlẹ̀ bóyá wà ní next time kó tó máa ṣe mo ní kòbókò kan nu mọ́tò ilé máa nọ bàjẹ́ kòbókò ló máa jẹ wà láì I go lie am down for front of girls ibi tó bá ti kọjá ibi tó obìnrin bá ti pọ̀ sí àwọn ọmọ ẹ̀lẹ́ tó ń jọ́ lójú ẹ̀ ló bá ti pọ̀ sí. o gbọ́dọ̀ wá nǹkan ṣe sí fún mi. ó máa lie down má dẹ̀ mẹ́ẹ̀sẹ̀ má domi sí lára má dẹ̀ mẹ́ẹ̀sẹ̀ gbàgbé. o gbọ́dọ̀ mọ ohun tó ṣe o gbọ́dọ̀ mọ àmì lè parọ́ fún ẹ. Ṣàlùwà ṣó ń gbọ́ mi. Orí nǹkan tí mo rí lánàá. Ló ṣẹlẹ̀ mọ́dé. Ojú mi rí tó. Lọ́wọ́ yẹn ò ní hostel wa yìí. Ṣé ní campus ni àbí ní hostel? Ibi náà ni mo pàdé bàbá kan lánàá. Bàbá ò lè. Ó pinnu ní Tókunbọ̀ yíyá Tókunbọ̀. Ṣé tó kò ṣe? A ní ọmọ Tókunbọ̀ ní hostel yìí. Ó mọ̀ wàhálà
ó lè mọ Tòkunbọ̀. Ó dáyọ̀ mọ́ àtọ́. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó máa mọ̀. No, kì í ṣe pé mo mọ̀ in a good aspect. Mo ń try láti sọ fún ẹ. Ṣé mo aspect mo mọ̀ ni? Mo mọ̀ náà àwọn tó máa ń kóra wọn kiri tó ń jọ máa ń wọ́ra wọn kiri yẹn tó máa fi dreadlocks sórí. Ṣá má fọ̀ Ó ṣẹlẹ̀. Òun like mi o, òun fẹ́ mi, òun máa ṣe gbá this and this. In fact, ó lọ lè kún torí mi. Àwọn èmi ti jí èrè tó máa lọ kú sí fún o. Ó rẹ̀rìn. Táàgì yẹn, Tòkunbọ̀ owó náà. Ṣé. Tó gbẹrù sórí bí Dúró. O sọ fún pé bàtà ní size ní anywhere ni. ọ̀rẹ́ mi. Dúró. Ṣòro bẹ ara àwọn dirty girls on the campus ni wà ní. Kí ló èsì tó fún? Mo fẹ́ kó sọ fún kí ni èsì tó fún? Mo fún ní size big time. Ṣó fún Dáadáa. Ó tún wá mọ fọ́nìtì tó wà ń bẹ̀. Àṣébìrì ò sí ẹ̀rọ kó tó wá. Yé! Báwo ló ṣe fi aroma ẹ̀? Èmi. Ó sense dáadáa. Èmi á dúró máa fi mú gbàgbọ́ kúrò. Ọlọ́run máa jù. So, èmi fílẹ̀ síbẹ̀. Mo yá káwọn kan tó yẹ kó ṣe bí ó ṣe máa ń bí mi ò tẹ̀lé dúró mi lè máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mi lè máa downgrade ara mi. Mo ti rò bí ọ̀rọ̀ èèyàn gidi kan ló fẹ́ sọ fún mo mọ̀ pé bọ̀bọ̀ yẹn nǹkan ń disturb ẹ̀ Tí mo bá ti rí àná pé nǹkan. kí ló ń sọ ó gẹrun ó lóun big boy ó lóun gẹrun 5,000 kìnìkan ìyẹn gbogbo ẹ̀ nonsense. Mo ti ń expect kó dáná tẹ́lẹ̀ bọ̀ mo mọ̀ pé ó máa dúró tí o téèyàn máa dáná ni. Tó bá dẹ̀ wọ ẹ̀kọ́ sí nǹkan tó wà. Àmì tí ń lọ tẹ̀mí ni ẹ mọ̀ máa wà nǹkan jẹ. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Adébọ̀yé jọ̀wọ́ fóònù tí ọkọ mi bá mi sẹ́yìn Bọ́láńkó mi mọ owó ẹ̀ tí bá fẹ́ pè wọ́n kọ́ mi àbí tí bá fẹ́ ka mẹ́sẹ̀gì ọkọ mi. Ok ẹ mọ bẹ́ẹ̀ máa ṣe báyìí bá fẹ́ pè tí ẹ bá fẹ́ pè ṣe ẹ̀kọ́ lè fún abẹ́ sókè láti sókè ó máa pick directly then tó bá fẹ́ check message náà Màtúwò. tó bá ti wọlé ẹ̀kọ́ tẹ ni á jáde ó ti yẹyin rẹ̀ tó bá fẹ́ ya fọ́tò nǹkan. tó bá fẹ́ ya fọ́tò ẹ tẹ ohun ètò tẹ́lẹ̀ náà ẹ̀dẹ̀ tẹ kámẹ́rà. ó yà yàmí. ẹ̀dẹ̀ wà ń bẹ́ o. iṣẹ́ gbà rẹ̀ ṣé mo fáyìn. jẹ́ o. yéé mo fáyìn o. ò ṣe é. Màlọ́ ti ẹ̀. Fọ́gùn kọ́ mà. Ọwọ́ ní. Olórí ilé yẹn. Ẹ̀rọ. Ó ṣe ń jà ẹ̀. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ̀jẹ̀ kéde o. Níbo ló ti wọ́n pàdé ẹ̀? Ó kẹ́ mo tún bọ̀. Orí àfọ́gò. Irú aṣọ olè rọ̀ lè mọ̀ tí bá dé pẹ̀lú ilé ẹ̀rọ. Blue shirt lọ́tún ọ̀nà bí ó ṣe dùn mí lọ. Ó ṣe mi tí ń bọ̀. Hello ma, rí mi ni. Ni mo wá wájú géètì yẹn náà. Blue, rẹ tó wọ blue ni. Ní ìrẹ́ni tó wọ blue. Ni mo wá wájú géètì yẹn. Náà ni mo wá wájú géètì yẹn mà. Ẹni tó ń wọ ìnáwó yọrìngì ló wọ̀. Èmi náà nìyẹn. Rí. Kí ló sọ fún mi pé òjò tó yọ lọ́wọ́? Èmi nìyẹn. Kò lè fún mi fún mi lágbo tó lè jọ. Kúlọ̀ ọmọ pé fóònù sọ̀rọ̀ kí ló fẹ́ kí ojú ọjọ́ tó yọ lọ́wọ́? Ok, madam, ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ ṣì máa lọ màá wá fún yín fún ìrìnsẹ̀ gbọ́. Ìpadà wa mú wá fún mi.
ok màá wá fún yín mà ẹ má wọrí ẹ má wọrí ìfún iṣẹ́ ẹ má lọlé màá wá fún yín. kí ló ti gbọ́ o ṣe lọ́sọ̀rọ̀ ọlọ́run má padà ń sùn. màá wá fún yín. oníbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà. Bàbá Lágbo ó ní kí n má jẹ́ ká máa jáde ní o èmi máa sọ fún ọ pé ẹ̀ ń jáde ní. bí mo fẹ́ mi tán jọ mo jáde ní àmọ́ lọ ṣeré ni ṣé mi sọ pé mo wá fún mi mo sọ pé mo wá bí lájẹ ìgbó mo wá fún mi mo ti mo rí ni mo pariwo orí ìlú àjọ òṣì mo lákòtẹ́ àjọ àjọ jáde ìfò ẹ̀tọ́ fẹ́ di ìfò. o gbádùn mo ti rí ni mo pariwo lọ́sẹ̀ ìyá bọ́ọ̀bù fóònù ẹ máa wà expensive o. ìyá fóònù wà wá good baby. mo ti dáhùn lẹ́yìn náà kó máa fẹ́ ẹ̀dùn náà pa mọ́mí fọ́gò. kí ló tún dé. no kò sí kí wàá ṣe ìtẹ̀ fajúro báyìí mà. ṣé bí blackberry tí láńkó fi ránṣẹ́ sí mi òun ni mò ń wà. fóònù tí mo bá yan operate ǹjọ́ yẹn. ó ní kámẹ́rà òun yẹn tó bá mi. báwo lẹ ṣe wá ṣe mà. ṣé nígbà tí mò ń jáde ẹgbẹ́ bíbá ẹ̀ ni mo fi sí tó yẹ jábọ́ mi ò mọ̀. kí ló jẹlẹ kí ló jẹlẹ kí ló jẹlẹ kí ló jẹlẹ ìyá bọ́ọ̀bù kí ló ń ṣẹlẹ̀. èmi lè fi pẹ́ ẹ yé kankan kẹ́yìn fóònù tó tọ̀ àjọ plan ẹ̀ lọ́dọ̀ tẹ̀ ń jáde ó jábọ̀ níwájú gate adé ọlọ́run lọ́pẹ́ ọpẹ́ adé òun ló wà mú wèrè lọ́mú fóònù wa kọ́ mú fóònù wa lọ́mú fóònù wa. ẹ̀ẹ́mẹ́jì ẹ mọ̀ ń pa fóònù so ìwọ ló dà mí láàmú lọ sórí ìta fóònù. kò mú fóònù ń kọ́ lórí ni. òun ló rí ẹ náà. mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ bí fún yẹn ṣe wà expensive eré náà nìkan yẹn pa akọ̀fí bá ń ṣeré ni màá. mo mọ̀ pé wọ́n expensive mo ò bá má ti dà mí láàmú púpọ̀ jù wá dà mí láàmú lọ sórí ìta fóònù. bá mú fóònù mi jọ. ó di kan. yàrá mi ìwé yẹn kọ́kọ́ ní ẹ̀tẹ̀ tọ̀. kẹ́mi gbẹ́gbẹ́ ọ̀nà mẹ́rin jọ. ìwé jẹ́jẹ́ ló gbà ó. ẹ jọ náà ẹ má bínú o ọtọ sàpẹpà ní kí n ṣe mo ṣe o ẹ jọ o. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o ọmọléèwé. ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé. ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà